jíà tọ́bí ti ń kí ó ti fẹ́ máa kí. mo lè fi gbogbo ẹnu sọ tí jíà bá dáa bẹ́ẹ̀ bá lò lọ́dún 5 jíà ò kì í short kò kì í dínkù jíà oil ò kì í gbẹ láìsí tó bá níbi tó ti ń jò bóyá ó ti ń escape téèyàn mọ̀ bí seal nose kínní kan àbí tó bá overdue tó bá ti overdue ó níbi kan tó ti oil ti máa jáde filter ló kọ̀ sí yẹn ńgbà yẹn tí ò yẹ kí oil gbàbẹ̀ yẹn pé oil short yẹn but instead of kó short oil máa ń change colour àwọn additive tó ń ṣe sínú ẹ̀ ó ti máa due ó ti máa parí iṣẹ́ by then á wá máa change colour bẹ́ẹ̀ náà ni engine oil wa tá a bá dà sí mọ́tò lénìí tá a bá lọ wo bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ti máa change colour àwọn additive náà ti ń ṣiṣẹ́ irin tí ń lọrin ó ti ń change colour ẹ̀ tó bó ṣe rí nìyẹn. bí ìgbà mélòó gan ló yẹ kí a máa ṣe servicing fún automatic gear wa láàrin ọdún? ẹ ṣe gan mo lè sọ pé gbogbo ìgbà reason ni pé bí a ṣe ń lo mọ́tò wa yàtọ̀ síra wọn. sáà ní jẹmọ ni. àwọn tó ń ṣe transport ti jẹ́ pé from here to Abuja wọn ò ní ìsinmi àwọn yẹn ò lè ní ìgbà lọ títí o. bóyá ó pẹ́ ju oṣù méjì ó yẹ káwọn yẹn máa ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ bí àwọn ọkọ̀ káà wa tá a bá ń ṣe lẹ́ẹ̀kan lóṣù 6 oṣù 8 ọdún kan is not bad. so bí tí wọ́n ṣe rí ó ti wá pẹ́ jù ẹ̀ẹ̀kan lọ́dún kan ó tiẹ̀ wá pẹ́ jù ẹ̀ẹ̀kan lọ́dún kan nítorí dẹ̀ kọ́ sára àwọn ọ́ìlì tá à ń lò yẹn nìyẹn àwọn ọ́ìlì kan wà tó jẹ́ pé ọdún kan lẹ fi máa lò so bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn engine ọ́ìlì kan wà náà tó jẹ́ pé bá dà sí mọ́tò ọdún kan lẹ fi máa lò bá tó dọdún ó wọ́n ṣùgbọ́n ẹni bá lè rà ó lórí ọ̀fẹ́ ó dẹ̀ lálòpẹ́ àwọn èròjà náà ẹ̀ wọ́n kún dáadáa. àní mo tún sọ gbogbo tí èmi àti ẹnjìníà Mbaderinwa Samuel tájọ ń túwò lórí ètò lénìí ó ń dùn mọ́ mi ní ṣísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n ìbéèrè kan wà tí Orlando kì í fẹ́ gbọ́ olóko tí máa fi baba léèrè báyìí bẹ́ẹ̀ wá tó bá tiẹ̀ wá padà ká wọn lára wọn á lè sọ ọ́ bẹ́ẹ̀ wọ́n wá padà fabilẹ̀ fìlà bójú tán yányán ni o tàbí wọ́n sì fìlà dànù. àwọn tí ò kọ́ nípa iṣẹ́ jíà lọ́kàn jẹ́ mẹkáníìkì lásán pẹ̀lú àìdíà tí wọ́n ní pé wọ́n ń dè àwọn náà ń sọ ẹ́ńjìn kalẹ̀ kàn lè tó automatic gear ṣe náà. ṣe sọ pé inú ti bí wọn. bá àwọn bá ṣe gbé tí wọn bá ti sọ àwọn tó ń ṣe lẹ́nu. àwọn tí wọ́n ti ṣe rí tí ẹ ti jọ pàdé lórí iṣẹ́ bẹ́ẹ̀ bá ní ẹ bá fẹ́ parọ́ èmi mọ́ o ẹ ti sọ̀kan fẹ́mi rí o láti jọ súnmọ́ra wa tí wọ́n ṣe tó bu mọ́ wọn lọ́wọ́ lójú ó bu mọ́ wọn lọ́wọ́ eré ààbò ló fi jẹ́ tó ti ń dè láàrin ọdún mọ́dún. ẹ ṣe gan gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ lórí ọ̀rọ̀ iṣẹ́. jíà tó délẹ̀ yìí kí ló wà ń bẹ̀ jẹ́mi náà dọ́gbọ́n sí kí n bá ṣe ń jíà pò. ẹ ṣe gan ó wà bẹ́ẹ̀ ààrẹ ni tó jẹ́ pé wọ́n ti ń jẹ wọ́n ti ń tú fìtà wọ́n ti ń fọ ó ti ń jẹ wọn lọ́wọ́ tó ti ń jẹun lọ bẹ́ẹ̀ ni pẹ́ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ó ti ju fìtà lọ ìjọ tó bá máa bu wọn lọ́wọ́ ẹ rò bóyá ìgbà yẹn ni àṣírí gbogbo tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ máa wá tú torí jíà ní ẹ̀kọ́ ẹ wá rí mo máa ń sọ̀rọ̀ kan lórí ètò yìí a ní oríṣiríṣi àwọn make mọ́tò bá a ṣe ń lo Mercedes là ń lo Toyota là ń ní Honda la ní Subaru la ní sàrí many type of ọkọ̀ ẹ wá rí ìṣọwọ́ ṣe mọ́ jíà oníkálukú ó wá yàtọ̀tọ̀ síra wọn pé ẹ fẹ́ fi ọgbọ́n tẹ́ ẹ lò fún àbí ọpọlọ tẹ́ ẹ lò fún Mercedes ẹ fẹ́ fi repair Toyota òbí lèèyàn máa mú so pé Ford ni wọ́n gbé dé yìí nísìnyí báwo la ṣe ṣe Benz ìjọ yẹn òkè báyìí la ṣe ṣe ẹ wá fẹ́ lò fún Ford náà òbí lèèyàn máa mú ìdí nìyẹn tá a fi ń sọ pé àwọn tó bá ń kọ́ iṣẹ́ automatic gear wọ́n máa ń farabalẹ̀ gan a ti rí lára àwọn ọ̀rẹ́ tó ń kàn wá sọ́dọ̀ wa tá a tún jíà lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì lójú wọn táwọn náà dẹ̀ lọ dá dúró pé àwọn náà ń ṣe jíà tán tẹ̀ tún forúkọ wa gba jíà ó yé yín ṣùgbọ́n ẹyọ kan tí méjì tá a tú lójú wọn yẹn gan wọn tí ì lè mọ̀ délẹ̀ tọ́gbẹ́ sọ pé ọpọlọ tí mo lò fẹ́lẹ̀ yìí mo fẹ́ lò fẹ́lẹ̀ òun ló ń fa àkùdé ní ìgboro tó fi máa ń sọ pé jíà ò kì í gbọ́
òun ló mú ọ̀pọ̀ ìlọ́pọ̀ ìṣòro sí ìta tán fi sọ pé dèbí lábájá àwọn míì kan tẹ̀tẹ̀ wọ́n tún lórúkọ ju àwọn tó ń ṣe jẹ́jíà lọ wọ́n tún even tẹ́ bá débi iṣẹ́ wọn gan ó tún kún dán gbaṣẹ́ kalẹ̀ ju àwọn tó kọ́ iṣẹ́ tó mọ̀ ń pa iṣẹ́ yẹn gangan lọ ó yé yín ṣùgbọ́n ẹ bá wọn ṣàkíyèsí ọkọ̀ tó pọ̀ ní ṣọ́ọ̀bù wọn yẹn bó ṣe kúnlẹ̀ tó yẹn ẹ lọ máa wo àwọn ìṣòro tó ń bá pàdé lábẹ́lẹ̀ àìmọye gbèsè àìmọye fọlọ́pàá mú lénìí àìmọye fọlọ́pàá mú lọ́la gbà owó lọ́wọ́ ẹnìkan fi yanjú tẹnìkan ló pọ̀ jù nínú àwọn yẹn because wọ́n yọjú ràn instead of kán lọ ṣe kíni kán lọ kọ́ iṣẹ́ ìtàn bá fẹ́ kọ́ lọ́dọ̀ òkè èèyàn lè kọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi fẹ́ mọ̀ ń pa kíní yìí o oṣù mélòó máa lò kì í ṣe pé mo sáré ṣe mọ́tò kan lénìí torí pé wọ́n ti tu lójú ẹ̀ òun náà lọ dá dúró. ẹnìkan sọ kíní kan fún mi níjọ́ kan ó ní kọ̀ǹdíṣọ̀n ojú òpópónà wa ní nàìjíríà gan wọ́n wà nínú nǹkan tí ó ń ṣe àkùnjọ fún automatic gear náà even àti engine àwọn mọ́tò wa kí ni aká tó máa lọ kí ni àmọ̀ràn yín fún àwọn tí wọ́n lo mọ́tò tó lo automatic gear ní nàìjíríà. kò sí àmọ̀ràn tí mo fẹ́ fún wọn a ti bára wa níbi tí a ti máa bára wa. àbá ń kọ́ tàbí gbìyànjú tàbí ìgbà níyànjú. àbá àti ìgbìyànjú tí mo lè fún wa ni pé lóòrèkóòrè náà káwa náà máa gbìyànjú láti máa yẹ àwọn nǹkan ìrìnsẹ̀ wa wò torí àwọn ojú ọ̀nà yẹn lóòótọ́ ló ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ so kàí ṣe pé tìtorí pé mo ra mọ́tò kan lénìí nísìn máa lò lọ́dún mẹ́wàá kan tó tún fọwọ́ kàn ààrẹ ni tí wọ́n sọ nínú àwọn kọ́sọ́mà tó sọ pé àwọn ò fọwọ́ kàn rí èyí ló dẹ̀ jẹ́ 12 years táwọn ti ń lo mọ́tò yìí wọn ò tó plug ẹ̀ rí àkùdé dẹ̀ wà lára ẹ̀ tó pọ̀ nísìnyí pé àwọn nǹkan kan ti ní àkùdé tóun ò mọ̀ torí pé lílò tó ń lò kò dàbí bí ká gbé lọ bí iṣẹ́ ká páàkì ó tún dá lọ́dún sí ní ọjọ́ tí wọ́n wá ní ìṣòro pé wọ́n fẹ́ gbé travel lọ bí tó jìnnà ìṣòro wá dé bá àwọn ìṣòro kan dé bá máa dé so bó ṣe jẹ́ nìyẹn so ìmọ̀ràn tèmi ni pé ká tó kúrò lórí ètò ẹ dákun a mọ̀ pé ìlú yìí dáa ọlọ́run dẹ̀ jẹ́ kó dáa nítorí àpèmọ́ra ẹni là ń pè tèmi jùlọ kọ́lọ́run jẹ́ kí ìlú yìí kó dáa kọ́lọ́run bá wa túnṣe àwọn aláṣẹ olórí wa pátápátá kọ́lọ́run fún wọn lọ́wọ́ kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ láti gbé bá wa ṣe kí ìlú yìí kó ba lè dáa ẹjẹ́ á máa gbìyànjú láti máa yẹ nǹkan ìrìnsẹ̀ wa wò lóòrèkóòrè especially tá a bá fẹ́ travel ẹ gbé fún àwọn tó akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ yẹn kí wọ́n wò kán bá yẹ̀wò. ọ̀dà orúkọ yín pẹ̀lú fóònù nọ́mbà yín ká máa lọ lé. ẹ ṣe gan orúkọ mi lẹ́ẹ̀kan sí ní comrade Bádérìnwá M Samuel ẹni tí gbogbo èèyàn ti mọ̀ sí Orlando Auto nọ́mbà mi tẹ́ bá fẹ́ bẹ̀ mí sọ̀rọ̀ 08063959514 lẹ́ẹ̀kan sí 08063959514 ó tún jẹ́ WhatsApp náà. kì í dùn ọ́ pọ̀ sókè lọ́bì oge ní agbára ọlọ́run á pàdé ní ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n ẹ má gbàgbé pé ètò yìí fẹ́ onígbọ̀wọ́ tòun ti ìkéde tó dúró gbọ́ngbọ́n. bẹ́ẹ̀ náà bá mọ̀ yìí pé tẹ́ gbé dání ẹ bá fọn rí ẹ lórí ètò yìí yóò lọ dáadáa yóò tún lọ fáà ní àṣà àwọn aláṣà. ìpele wa náà ní ara ìpele wa lórí ètò yìí náà ní ìpele káràkátà àbótú tàbárí èèyàn tó fẹ́ ìgbà use mọ́kà ni tàbí tòkunbọ̀ tó ṣe dáadáa ni ó lè kàn sí wa abẹ́rẹ́ tó lókun ń dì òun ni wá tó o bá ti jẹ́ pé o kàn sí wa gbogbo tó bá jẹ mọ́ nǹkan tó lè mọ́ mú ọ bẹ̀rù ní ààbò míì àwọn ti yànnà náà ẹ lẹ̀ tí wọ́n gan ọba ti gbábò sí dání wá kò sí ìṣòro kankan fún ọ o lè kàn sí wa ìpàdé mi lórí àwọn ojú òpó WhatsApp wa oríṣiríṣi ẹ ní a kó jọ síbẹ̀ fún yín lágbára Ọlọ́run 08112778846 08112778846 Ọlátúndé Tìámì ìlú ọkọ mi á pàdé ní mẹ́jọ ẹ ṣe máa dúpẹ́ o. máa rọra